ní forest náà wáyé tó bá dà mọ́ tó kò fi tọ̀rọ̀ ẹnu ní forest náà wáyé sórí bí eléyìí sórí a sọ pé àwọn òdúró kò kí ṣe scam ní jẹ́ kò security aláàtì o. àṣeyàn ló wà ń di oro tóró fi ń ké Sunday Igboho ti tú àṣírí àwọn tó wà lẹ́yìn báńdíìtì àti pé báwọn ó ṣe mú wọn gbogbo ẹ̀ ló mọ̀ ṣàlàyé inú fídíò tẹ́ fẹ́ wò yìí. ẹ ṣí àfídíò yìí kó kára lé kó kára oko. Sunday Igboho ti bínú tán ìjà ti dé báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ẹ sá farabalẹ̀ ẹ gbé sàgbẹ̀dọ̀bà yín ẹ fẹ̀yìntì ẹ̀yin ẹ máa wò channel wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan á mọ̀ fún yín bó bá ṣe ń lọ. Sunday Igboho ti padà gbomi ìjà kaná kánákáná ti ná mẹ́ga ìjà ti dé láàrin Sunday Igboho yín Ìjẹ̀kùn àtàwọn báńdíìtì ilé tí wọ́n ya bo ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ máa jíyàn gbé tó jẹ́ pé wọ́n ti jí àwọn kan gbé nílùú Ògbómọ̀ṣọ́. Sunday Igboho ti sọ̀rọ̀ ó ti bínú tán ó sì ti lóhùn ti gbàṣẹ gbòǹtà lọ́wọ́ ìjọba ó ti sọ security ilé tó ń gangan dálẹ̀ tó jí pé àwọn ti ṣetán pátápátá ètò ti tò wọ́n ti má sọ wọ́n ti mú gbogbo nǹkan tó yẹ kí àwọn ọmọ ogun wọ́n ti dúró tán pé àwọn fẹ́ wọnú igbó rìsáàfù lọ inú igbó Ògbómọ̀ṣọ́ inú igbó Èkìtì inú igbó Ọ̀ṣun inú igbó Ògùn state kódà tó fi mọ́lùú Èkó gbogbo ẹ̀ pátápátá ní ẹ láwọn ò fọ́ gbogbo àwọn báńdíìtì pátápátá ní ẹ láwọn ò mú láàyè àwọn ó sì mú léjọba lọ́wọ́ ṣùgbọ́n ìgbà wo gangan wà nílò yá tí wọ́n dira tí wọ́n wọnú igbó lọ. Sunday Igboho sọnù fídíò tẹ́ fẹ́ wò yìí gbogbo ẹ̀ pátá ló sọ àti pé ọ̀nà wo làwọn ó gbìgbà táwọn ò fi mú báńdíìtì léjọba lọ́wọ́ gbogbo ẹ̀ lólóyè Sunday Igboho ló ṣàlàyé pátápátá àti pé àwọn wo gangan ló láṣẹ láti wà nínú ìjà ẹkùn ilé ìtọ́ dálẹ̀ ṣé mùsùlùmí ni ṣé kìrìsìtẹ́nì ni àbáwọn babaláwo. Sunday Igboho ṣàlàyé gbogbo ẹ̀ tẹ́yìn náà fetí ara yín gbọ́ lẹ́nu Sunday Igboho. ẹ gbọ́rọ̀ lẹ́nu Sunday Igboho ẹ̀yin náà mọ̀ pé wọ́n lẹ́nu oníkàn láti máa gbọ́ pọ̀n ẹ gbọ́ gbogbo ohun tí bàbá Dami èyàn Mọ́jàsọ́lá eléyìí tó sọ. Mo sọ fún yín mo lẹ́yìn ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ kò sí nǹkan kan ṣùgbọ́n kó tó di pé ẹ ń wàá play gbogbo fídíò náà fún yín ẹ̀yin náà mọ̀ pé òní ló pé ọjọ́ 10 táwọn ajínigbé tí wọ́n ya bo eyín Ògbómọ̀ṣọ́ ní Oríire local government tí wọ́n jí olùkọ́ gbé wọ́n jí ọ̀gá ilé ẹ̀kọ́ bákan náà wọ́n tún jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì ti ń béèrè owó ribiribi lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ǹjẹ́ ní gómìnà ti gbowó lẹ̀ àbí ò ti gbowó lẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Ǹjẹ́ láwọn ọmọ náà ti dé àbí wọn ò tí ì dé gbogbo ẹ̀ náà láàyàn nàná fún yín nínú fídíò yìí ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ gbọ́n tí Sunday Igboho ẹjẹ́ àkọ́kọ́ gbọ́n tó sọ pé ìgbà wo gangan nílò yá táwọn ò wọnú igbó rìsáàfù lọ táwọn lọ mú bandit mú bọ̀ náà ẹ má lọ bí kankan ẹ subscribe sórí YouTube channel wa ẹ share fídíò kó kára lé kó kára ògo mú bọ̀. Ẹ káàárọ̀ mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin tẹ́ tí mo jùlọ mo kí ẹ kú ojúmọ́ mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tí mo dálẹ̀ irú ẹkùn security network ni orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé so mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ akíkanjú ẹ jù mí lọ àtẹ̀tẹ̀ mi náà jù lọ ká fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ so mo fẹ́ kẹ́ ẹ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti plus gbogbo rìsáàfù wa because a gbọ́dọ̀ fàyè gba àwọn pípù yìí àwọn balẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn
wọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan yẹn wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́mọ díẹ̀ pé kọ́mọ da ìjọba láàmú wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́mọ sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Yorùbá gan kọ́ra rọ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni ti ní bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì ìjọba ẹni àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo yẹn brọ́dà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí gidi kan wọ́n ní kíní kan bẹ ní gbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ jáìsì kírísítẹ̀lì mi náà kódà sẹ́kọ̀ọ́ wà fún mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun lé ní ìbínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ká fi ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sẹ́gbẹ̀ kan ẹ̀rọ bẹ̀ wá so irú ẹkùn security network ni mo dá sílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ́n tó bá fẹ́ join voluntarily ni kò ní kò sẹ́wọ́ fẹ́ni kankan so a lè máa fi phone number àwọn connector state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pé wọ́n connect ẹ̀ mọ́ connector local government yẹ tó lọ join ìwọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o òṣèlú náà ń lo àwọn tó dẹ̀ ń bẹ́nu sẹ́yẹ tó ń bẹ́ndì òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ ẹ̀ bàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti ṣe tí wọ́n tán second time kọ́tẹ́ tó mú wọn ẹ̀ wá nígbà tó wà fi tó ìmọ̀ ẹ̀ pé gbogbo lẹ́yìn ọ̀f free tí ò ní sí kankan mọ́ agbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lídì fúnra mi yẹn sì mo fẹ́ ràn yẹn lọ èmi fẹ́ rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan bẹ̀ tabamu tabari pé ó ṣe kíní àfa àwọn oníjọba lọ́wọ́ Ọlọ́run ìjọba jẹ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà tó fọ́ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́. ẹ̀yin náà ti gbọ́ Sunday Igboho láwọn olóṣèlú kan ni wọ́n kóra wọn jọ ni wọ́n fẹ́ máa fi báńdíìtì wọ́n fẹ́ máa fi fàjọba bàbá Tinubu jẹ́ ó láwa Yorùbá sì ní gbà ó ti wá dá ìrù ẹkùn security alert ilẹ̀ ó lóun ti rẹ́gísítà ìlọ́ńdà ìjọba òun sì ti gbàṣẹ́ gbòǹtẹ̀ lọ́wọ́ bàbá Tinubu pé ó ti fún òun ní àṣẹ láti fi ọmọ ogun òun sọ̀ráǹdì gbogbo pátápátá tó wà nílẹ̀ Yorùbá mo sọ fún yín mo ní pé kànnàkànnà ti nà ọmọ ẹ̀gà Sunday Igboho ti wá sọ ó ní pé anybody ló lè join ìrù ẹkùn security alert ó ní bóun ṣe wà yìí kìrìsìtẹ́nì lòun tó jẹ́ pé òun máa ń lọ chọ́ọ̀chì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyàwó léun kọ́ mùsùlùmí ní èyún ìyàwó tó jẹ́ ìyàwó kejì òun ó ní ẹni tó bá rẹ́dì láti bá wọn rìnrìn àjò náà èyún lórí security alert tó jẹ́ pé àwọn fẹ́ lọ mú báńdíìtì ó ló ní kò sẹ́ńtì ò lè wá darapọ̀ mọ́ wọn yálà ó jẹ́ lẹ́sìn ìgbàgbọ́ yálà ó jẹ́ mùsùlùmí tàbí tí ẹ̀ jẹ́ babaláwo ó ní táwọn kíní táwọn ni pé káwọn fọlẹ̀ Yorùbá mọ́ ó ní wọ́n fóun oṣù kan péré lọ́tọ̀ọ̀rọ̀ lọ́wọ́ ìjọba ó lóun ó mú gbogbo àwọn báńdíìtì jáde pátápátá òun ó sì mú wọn lé ìjọba lọ́wọ́ ẹ jẹ́ á máa wò káwo bí yóò ṣe lọ ẹ subscribe sórí YouTube channel wa tó rà máa gbé yín débẹ̀ á máa já yín tán á sì máa rẹ yín tán pátápátá bí bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ irú ẹkùn security alert àtàwọn báńdíìtì tí wọ́n fẹ́ jọ gbómi ìjà kaná báyìí.